ẹ̀yin obedient mẹ́ta wà obedient ẹ jẹ́ kórúkọ yín ròyìn náà ọmọ gidi máa ń wà obedient ni ọmọ tó bá farabalẹ̀ máa calm á létí gbọ́ á dẹ̀ ní àyàgbàṣe gbogbo èyí tẹ́ ń sọ yìí àgùnkà wà àwa ti sọ tá à ń sọ níta fẹ́ sọ lásán yẹn tẹ́ bá tún ṣe mí ìjọ mi tó bá tún jẹ mọ́ ká sọ̀rọ̀ á tún sọ̀rọ̀ gẹ́tẹ̀ tẹ́ bá tún ṣe mí ìjọ mi tá a bá tún fi pé ó yẹ ká sọ̀rọ̀ á tún sọ̀rọ̀ tẹ́ bá dẹ̀ ṣe dáadáa náà á sọ pé ṣe dáadáa àwa ti sọ tá à ń sọ àwa ti kúrò bẹ́ẹ̀ nìyẹn èèyàn bá àfọgbọ́n ọdún sọ èèyàn bá àfọgbọ́n oṣù sọ èèyàn bá àsọdọ̀rọ̀ òṣèlú ìbá àyé èèyàn ìbá àmọ́ yé èèyàn làákàyè yìí ọlọ́run ló máa ń fún yẹn o kò ń ṣe ìwé o kò ń ṣe exposure o kò ń ṣe wọ́n bí mi nílé ọgbọ́n o àbí mo gba ìmọ̀ nílé ìmọ̀ làákàyè yìí ọlọ́run ló máa ń fún yẹn. alákọ̀ọ́kọ́ tí mo kọ́ fẹ́ clear ni pé àwọn kan sọ pé ọmọ Yorùbá ó tún sọpọ́tì obedience láti borí Yomi eléyìí ò ń ṣe ìjà ẹlẹ́yàmẹ̀yà o no ọmọ Yorùbá tó bá rí tó rọ̀ǹgì nínú nǹkan tí mo ṣe ó lè bú mi náà ọmọ Ìgbò tó bá sì rí nǹkan tó ráìtì nínú nǹkan tí mo sọ ó lè sọpọ́tì mi kéde ẹ̀sẹ̀ ìjà òṣèlú àwa ń sọ pé kò tẹ́ wa lọ́rùn ni nígbà tá a lọ wo bí Òbí ṣe kí èèyàn kan tó jẹ́ ọba tó pè ní father figure ṣùgbọ́n tó pe ọba tí father figure rẹ̀ yẹn tá a sì wo èjì ẹ̀ tó sì pe ọba tiwa ní my brother tí wọ́n sì fi ń wé Àtíkù tí wọ́n fi ń wé Tinubu for the fact pé Tinubu contest presidency president Àtíkù contest Tóbi contest at the same time kò sọ wọ́n di ẹgbẹ́ kódà kó jẹ́ pé Tinubu àbí Òbí àbí bàbá gan fúnra wọn kábíyèsí Olúbàdàn l'Ìbàdàn àtàtíkù kan jọ contest at the same time ni kò sọ gbogbo wọn dẹgbẹ́ kálukú mẹgbẹ́ wọn àtúnwájà ṣẹgbẹ́ ń bì àwa ń sọ nǹkan táwa rò bó ṣe yẹ kó rí nígbà tá a rí bó ṣe kí èèyàn kan níbì kan làwa ń wò pé tí ẹ bá sọ pé wọn ò gbọ́n mọ́ kí ló dé tí mo kí èèyàn tiwa náà bá ṣe kí tiwọn but I give kudos to Obi. Yeah, I give it to you, sir. You did well. Honestly, you did well. Ẹni làákàyè lọ́pọlọ ẹ̀dẹ̀gbọ́n ẹ̀dẹ̀gbọ́n tẹ̀ ṣe. Kí ló ṣẹlẹ̀ kí látún fẹ́ kẹ́ ṣe? Ẹ ti ní ẹ̀mí láti insult Olúbàdàn. Ẹ ti ní ẹ̀mí láti insult Olúbàdàn. Ẹ sọ pé ká Ìbàdàn go to hell. Ẹ sọ pé kí Yorùbá go to hell. Ẹ sọ pé even ẹ sọ pé kó Oriyomi gan go to hell. A jẹ́ pé ẹ̀yin ìnìyá òròmọdìẹ. Àwọn ọmọ tí wọ́n bọ́ sórí afẹ́fẹ́ tí wọ́n ń ṣe tí wọ́n ń fọnú fìrì gbígba màálù pé mọ́ngòrò àwọn ní òròmọdìẹ àwa sì ní àwòdì àwa náà ní àṣà ní Yorùbá fi ní òròmọdìẹ ọmọ àwòdì ìyẹ́ ẹ̀ ló mà ṣá ẹ mọ tẹ́ ẹ̀ ṣe lóòótọ́ fún eléyìí ó dàbí pé ẹ pé àwọn ọmọ yín sẹ́rí gbogbo agídí yẹn ọ̀sọ̀yàn dàrẹ orílẹ̀-èdè Nàìjíríà o gbogbo sọkúsọ yẹn tó máa ń dín àwọn tó nífẹ̀ẹ́ èèyàn kù ní o kò kí ń lékún o gbogbo wa bí ìgbà téèyàn sẹ̀ mú kó lóòsì tán yẹn kò kí ń jẹ́ kéèyàn tẹ̀lé èèyàn o ọ̀tá pọ̀ lẹ́yìn yídọ̀ rẹ lọ o ṣé ti gbọ́ àwọn tí ń gbó bí ajá yẹn wọ́n ń bú wa yẹn ebú ò kí ń du èmi téèyàn bá ti sọ tí màá sọ mo get out nìyẹn o call your people to order ìṣòro tẹ́ ẹ ní jù àwọn tó ń tẹ̀lé yín tán láwọn nífẹ̀ẹ́ yín ni call them to order they are doing too much. They are doing too much. Gbogbo ayé ò lè nífẹ̀ẹ́ yín, gbogbo ayé ò lè gbà ti yín. Ẹni tó bá sì ti tẹ́gbálẹ̀ dandan ni ká bá wọn sí. Ẹ ti tẹ́gbálẹ̀ pé fẹ́ jàre Nàìjíríà. Dandan ni ká máa rí tó ṣẹlẹ̀ nípa yín ká máa sọ. Ìgbà tẹ́yìn dẹ̀ gbọ́ ẹ̀dẹ̀ jáde ẹni ẹ̀mí láti insult àbí láti disrespect Olúbàdàn. Kí lá àbáyíjà mọ́ ẹni tó bá disrespect Olúbàdàn la fẹ́ bájà. Ẹni tó bá disrespect culture wa la fẹ́ bájà. Ẹni tó bá ní Yorùbá ò wúlò la fẹ́ bájà ẹni tó bá lóun kàwé òun ò mọ àṣà Yorùbá la fẹ́ bájà ẹni tó bá ní òun ọ̀rọ̀ bí ṣe àwọn ọba wa ńlẹ̀ Yorùbá la fẹ́ bájà kì í ṣe Olúbàdàn nìkan gan ọkàn yẹn pé tó Olúbàdàn yẹn ká wa lára àwa tá a jẹ́ Ìbàdàn àní fẹ́ gbà rárá àti ẹni fẹ́ tó súnmọ́ ṣùgbọ́n ẹ ti jáde ẹlẹ́ẹ̀mí láti respect Olúbàdàn tí wàá fẹ́ bá yíjà mọ́ nìyẹn náà
na me ba yin ja sí ṣùgbọ́n tí mo sọ yẹn àwa ti sọ bẹ́ẹ̀ yóò ṣe lè kó ètò ẹ̀ sọ̀hún tí ó jẹ́ pé wà lórí afẹ́fẹ́ kí tiwa náà wà ńbẹ̀ náà ẹ̀ dẹ̀ ti apologize pé ẹ̀ mean láti insult wọn àbí láti disrespect wọn ìyẹn ló jẹ́ pé ẹ̀ ń sọ fún wa pé choice of words yín kò mí pé ẹ fẹ́ ẹ̀ ń talk down on him kò mí pé ẹ̀ respect wọn àfaramọ́ àdẹ̀gbà ṣùgbọ́n àwọn èèyàn tí ń tẹ̀lé yín advice gidi tí mo lè fún yín gbogbo ayé ò lè sọ yàndà rẹ bọ́lọ́run bá sọ̀dá o àwọn èèyàn tí ń tẹ̀lé yín àmọ́ tán fojú Tinubu rí ká tó dìbò orúkọ tó pọ̀lọpọ̀ ò lè pe bàbá ẹ̀ ní pé Tinubu o àwòrán tí ò ṣe fi hàn tí wọ́n lè pe bàbá wọn náà pé Tinubu o kìí ṣe ìjà ẹ̀sìn lẹ́ ń jà àgbà yẹn kìí ṣe ìjà ẹlẹ́yàmẹ̀yà ìjà òṣèlú ni òṣèlú lẹ́ ṣe kálukú dẹ̀ fi kálukú lẹ̀ kálukú ṣòṣèlú ẹ̀ bó ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ fẹ́ ṣe tí nìyẹn but talk to them tí wọn ò bá ti fẹ́ gbọ́ kẹ́nìkan kan sọ̀rọ̀ nípa yín wọn ò fẹ́ kẹ́nìkan kan ó rí iná rí òbí nìyẹn even during the election the obedience if you don't want anybody to talk about Obi that means nobody will talk about him náà nìyẹn either side if you don't want anybody if Obi is your angel that he cannot do anything wrong, that he cannot be corrected for anything, so be it. So be it. A jẹ́ pé àti ẹni gbọ́n tí ẹ sọ mọ́ bóbi bá sọ̀rọ̀ àti ẹni sọ pé èèyàn lọ sọ̀rọ̀ débi bá correct èèyàn. A sì pé wọn lẹ́la sọ pé àfẹ́ntẹ́ sọ o torí pọ́rọ̀ wọn ní túmọ̀ ní o torí pé a rò pé èèyàn ló sọ̀rọ̀ nígbà tẹ́ ń sọ̀rọ̀ ní o gẹ́ẹ̀tẹ̀ torí pé bó ṣe ń sọ̀rọ̀ yẹn a gbà pé èèyàn ló ń sọ̀rọ̀ la ṣe ń dá wọn lóhùn. Tẹ́ bá ti bọ́rọ̀ yín dójú ẹ̀ sìn tẹ́ bá sọ̀rọ̀ àní sọ̀rọ̀ mọ́ bá náà lẹ́sì ti wọ bí ẹ̀ ti dìbò kò sẹ́ni tí ó dá yín ló mọ́ kò sẹ́ni tí ó mọ̀ ìpẹ́ nìkan sọ̀rọ̀ mọ́ so ẹ pé call yourself to order ẹ pé ra yín ẹ bára yín sọ̀rọ̀ you are doing too much ṣé wàá lè tẹ́ ìbẹ̀rẹ̀ pẹ̀lú tèmi mo enjoy ẹ̀ gan if you care to know mo enjoy ẹ̀ gan àti newspaper yín dẹ̀ ń lò tí ò rí recent picture mi kankan tọ́lọ mú picture ọmọ olókùn mò ń struggle tọ́gbọ́n sí nígbà tí mo yàtọ̀ láàrin glasses tẹ́ ẹ̀ máa lò nú òrùn àtẹ̀tẹ̀ ẹ̀ máa lò nú ilé tọ́gbọ́n picture sí àti gbogbo tí wọ́n kọ àti narrations wọn gbogbo ẹ̀ ló yé wa adẹ̀ like ẹ̀ afaramọ́ but we may not be able to talk again on that matter because Obi have spoken ó ti come out pé òun ò disrespect Olúbàdàn so what else do we want? Ẹn tó sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ ẹn tó sọ̀rọ̀ dẹ̀ ti jáde bóun ò disrespect Olúbàdàn ẹ jẹ́ àfilẹ̀ ká tún máa wò mí náà ṣùgbọ́n ṣe fẹ́ gbọ́ tóbi bá tún ti sọ nǹkan mí jọ mi tẹ́mi ọba tún fara mọ́ èmi ọ̀ jáde o kákúgbà pé mi àtijọ́ sọ̀rọ̀ báyìí gbogbo àwọn policies wọn ẹ fẹ́ set agenda ẹ wàá rí tẹ́fi set ẹ̀jọ̀ lórí yọmí lọ I pity you o mo lè má lè ka gbogbo Nàìjíríà o mo lè má lẹ́nu gbogbo Nàìjíríà o mo lè má lẹ́nu lé Haúsá kí má lẹ́nu lé Ìgbò o màá sá lẹ́nu ní territory mi ngbẹ tọ́lọ́n ti fún mi lẹ́nu ní ọwọ́ territory mi yẹn màá lẹ́nu bẹ̀ be careful ara yín ọ̀gbọ̀rọ̀ rárá ara yín ọ̀gbọ̀rọ̀ mọ́ tami sí láàkì gbódò ìdodo ẹni tí ara rẹ̀ ọba ti gbọ̀rọ̀ inú gbóló yẹ kọ́ mọ gbé tí irú Òbí gan bá di president bẹ́ẹ̀ ṣe yánmọ́ bí ẹni wọ́n jọ̀jà ìmú lọ yìí ṣé bẹ́ẹ̀ ṣe máa ṣe náà lélẹ́yìí ẹnìkan kò ní lè gbẹ́nu lé ìjọba yín bẹ́ẹ̀ ṣe ń bú Tinubu ṣe léyìí Tinubu ṣe tọ̀hún Tinubu ọ̀dà Tinubu òṣè áńgẹ́lì ló bí ni tó bá débẹ̀ kí ló bá ṣe yàtọ̀ gan-an kí ló tell us kí ló bá ṣe yàtọ̀ sọ́nà ò sọ pé wọ́n yọ subsidy ni subsidy ti Tinubu yọ Obi said the same thing now he said I will remove subsidy a kàn máa gbó bí ajá unnecessarily tí gbogbo èèyàn bá lè bú Òbí èmi Oriyomi Òkìkí ọmọ Musa tó bá sọ tí ọ̀tẹ̀ mi lọ́rùn èmi ó sọ̀rọ̀ o I will talk tẹ́ ẹ̀ bá wá sì jà sọ̀rọ̀ mọ́ àní á fi yín lẹ̀ ẹ sì máa sọ̀rọ̀ ayé ò sì ní gbọ́ pé ẹ sọ̀rọ̀ mọ́ ayé ò sì ní wo bẹ̀ débi pé wọ́n lè dá yín lóhùn sọmọ Nàìjíríà wá gọ̀ tó yẹn ni ẹ̀ ń tẹ̀lé tó fẹ́ ṣe president ẹ wá sọ̀rọ̀ ayé dájá àdìgbò olúgi ẹ dẹ̀rù pé gbogbo tẹ́ ti wọlé 2023 láti wọlé 2027 ọmọ Nàìjíríà wá gọ̀ ṣé ẹ mọ̀ pé yín fún wa sáìn yẹn tó bá ṣẹ̀yìn ní Tinubu
ẹ ti pa gbogbo àwọn tó jẹ́ followers Tinubu tó jẹ́ opposition Tinubu ẹ ti pa wọ́n tán náà tó jẹ́ opposition Tinubu ẹ ti pa wọ́n tán on daily basis ló sọ̀rọ̀ burúkú sí Tinubu ẹni tó bá fẹ́ ṣe aṣáájú kéwù àbẹ́yẹn harm lẹ́ ń ṣe fọ́gà yín ẹ̀ ń pa díẹ̀díẹ̀ ẹ̀ ń hàn lé mọ̀ ẹ̀ ṣe dáadáa fún òbí rárá talk to yourself àwọn èsì àlè kémọ́ ń gbẹ̀gẹ̀ ó gbé tọ̀ fún ẹ̀mí we have said that tí mi bá tún wá a tún sọ òbí eléyìí òbí ló ń bọ́ mi ni òbí ló rán mi lọ school ni òun ló bọ́ mi sanwó oṣù ọmọ mi ni tí gbàgbọ́ tí bá wà ní òbí ṣé ó gbọ́ ọmọ Nàìjíríà ní gbàgbọ́ wà ní òbí ni tó bá ní election yẹn gba court lọ́nà ẹ bá ti wà frustrated ẹ lọ́nu gbó ẹ lọ́mọ ìṣèjọba yìí táyé ọ̀bá dìbò yẹn yẹnyẹra yìí kẹ lọ́mọ ìṣèjọba nu gbó what nonsense èmi Oriyomi òkìkí ọmọ Musa ẹ tún take me up go to hell go anywhere your problem is too much ẹ ṣe ìtọ́ ẹ̀kọ́ wà láàrin èèyàn rárá ẹ ṣe ìtọ́ ẹ̀kọ́ wà láàrin èèyàn ẹ bára yín sọ̀rọ̀ ẹ calm down ẹ mellow down kò sẹ́ńtì mọ́ fẹ́ ṣèjọba tí wọ́n èbú sángẹ́lì lòbí ni gbogbo tó tiẹ̀ ṣe ń gbọ́ wà lánàá bra 100% ni kò tiẹ̀ ṣe tó kù díẹ̀ káàtó kò tiẹ̀ ṣe tó bí ṣe kò síbi tó bí kù sí àbí kí lẹ́yìn bá wa sọ. àwọn ọ̀pẹ́ tó bá nífẹ̀ẹ́ òbí ọmọ nífẹ̀ẹ́ òbí ṣùgbọ́n no kò sẹ́ tí wọ́n èbú o kò sẹ́ tí wọ́n èbú mọ́ tàmí sínú àkè lódò òòṣà tí Ṣàngó ò sì lè nà eré ló lè sá òrìṣà tí Ṣàngó ò lè nà eré ló lè sá enough is enough wàhálà yín pọ̀ jù ẹjọ́ ẹ lọ jókòó òbí kan ló ṣẹ̀ṣẹ̀ ń jáde báyìí àwọn kan jáde bẹ́ẹ̀ lánàá tí ò débi kan opposition lẹ́yìn ọmọ ṣe ń tinú ẹ máa sọ opposition kan tí ó ṣèjọba ọmọ ṣèjọba don't kill yourself for nothing ọ̀kọ̀ọ̀kan sí lọ́mọ wọ́ yọ náà lọ́rọ̀ yín ọ̀kọ̀ọ̀kan lọ́mọ wọ́ yọ pèkélé orí alọ́ta ìgbébì kan ẹsẹ̀ oníyàlù dúró orí oníyàlù dúró ẹsẹ̀ olómele tólẹ̀ ewé ọ̀gbá ọ̀nà ọ̀gbá ní ṣe ewé ara gbá ní sinmi náà ni àbí ká jẹ́ káwọn èèyàn máa sọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá ti dáwọn èèyàn sọ̀rọ̀ tẹ́pẹ́ tó bá yin òbí nìkan lẹ́pẹ̀ léèyàn ẹ̀ lè sinmi I don't care if you are one of my followers and you are not ready to listen to the truth go to hell. òbí tó ń ṣe ti jáde síta ó ti sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ti wà okay ó ti make sense ó ti ṣe dáadáa kí ni problem yín ẹ̀yin followers ọ̀pọ̀lọpọ̀ ọdún yín sì nìyí nígbà bàbá jẹ́ pé Ọlọ́run ni ó ta àrẹ gan bóyá gbọ́ bá dá àrẹ láyé rẹ̀ ó bàjẹ́ and you don't know sọ̀rọ̀ lání bóyá bòbí bá dá àrẹ láyé rẹ̀ ó bàjẹ́ you don't know bóyá tó bá dá àrẹ ló sọ ní ibú ọmọ bẹ́ẹ̀ ọlọ́gbẹ̀ wà láwọn burúkú ó gbé kọ́rùn irú yín náà ni wọ́n máa ń débẹ̀ tán tí wọ́n pé ìyàlẹ́ jẹ́ tí wọ́n èkó mẹ́ ẹ wà mọ́ sunkún bí báyé yín bàjẹ́ ẹ ní mọ̀ pé ọwọ́ ara yín lẹ fi báyé ara yín jẹ́ Ọlọ́run ní àní mọ̀ ṣe kankan fún yín tí ọba jẹ́ ń tẹ́ fọwọ́ ara yín béèrè lọ́wọ́ òun orí burúkú lẹ́yìn béèrè nísìn nígbà wá bẹ̀rẹ̀ orí burúkú ayé àmọ́ bá yín kẹ́dùn pẹ́ ń sórí burúkú ẹ̀ ń sọ́ọ̀sì ògèdè àsòsì mọ́mọ́ ẹjẹ́ àjọ mọ̀ fà lọ ẹjẹ́ àjọ fà já Ìbàdàn lèmi Oriyomi sì ló kọ mi tọ́ba ni mo fẹ́ trend ni mo fẹ́ trend náà nu tọgbọ́ mo fẹ́ trend náà nu mi tiẹ̀ sọ̀rọ̀ rí ayé ọmọ mi rí mo ṣe wọ́n ṣẹ̀ bí mi lónìí náà ni ògèdè òpònú afọ́fúngbẹ̀mú wàhálà yín pọ̀ jù go and sit down wàhálà yín pọ̀ jù òbí kọ́ òbí ni ọ̀dà òsì òbí ti jáde ó sọ̀rọ̀ ó ní ohun omi láti disrespect Olúbàdàn o fine we are good with that we are cool with that statement I appreciate it asọ̀pọ̀ káre ó ṣe dáadáa ó sọmọlúàbí ó káre láì next time tó bá fẹ́ sọ̀rọ̀ yóò sẹ́ńsọ̀ ẹ̀ ẹ̀yin ẹranko yìí náà ilẹ̀ ń kọ́ tí ń sọ fún tẹ́jọ́ ọmọ sọ̀sọ́kúsọ o ẹ̀yin náà lẹ́ ń sọ tí ó tẹ́jọ́ ọmọ sọ̀sọ́kúsọ náà kí ló dé ẹ bú wa ẹ ṣe gbogbo ẹ̀ ẹ̀dẹ̀ gba ayé jẹ́ torí pé òbí nìkan ni òbí o who gave you the assurance pé tó bá débẹ̀ Nàìjíríà ọ̀dà tó báyìí gan ipò tí ní bàjẹ́ gan ta ló sọ bẹ́ẹ̀ fún yín ta ló sọ bẹ́ẹ̀ gbogbo nǹkan wà lọ́wọ́ Ọlọ́run fẹ́ Tinubu ò ṣe nǹkan kan ni ó sùn jọ ti débẹ̀ ni àbí ibi tí nǹkan wà níbi tó bá ló fi sí àbí kò tiẹ̀ try tiẹ̀ ẹnìkan bá débẹ̀ ẹjọ́ débẹ̀ nìkan wo tí ó ṣe tó bá débẹ̀ yóò débẹ̀ ká tiẹ̀ wo tí ó ṣe tó bá débẹ̀ gan kí ló dé ẹjọ́ ẹ calm down èso obedient ní Nàìjíríà fẹ́ ní òbí fẹ́ rule tó bá di president Nàìjíríà tọ́lọ́ ń bá fẹ́ èso obedient ló fẹ́ rule ó fẹ́ rule the whole Nàìjíríà àtàwọn tó ṣe tiẹ̀ àtàwọn tí ò ṣe tiẹ̀ ẹ̀yin ọmọ gbẹ̀mọ̀ káyàn mọ́lé ni ìjọba yóò le jùjọba ológun lọ tó bí bá wọlé ẹ mọ̀ pààyàn kiri ní tó bí bá wọlé what nonsense ẹjẹ́ àbú ẹ bá àná ló ń fẹ́ sàrẹ́ lé lórí ẹjẹ́ àbú
ẹjá bu tó bá ṣe tí ọ̀tẹ̀ wa lọ́rùn ẹjá bu tó bá ṣe tó dùn mọ́ wa ẹjá yìí ẹ̀ẹ̀kan ní í ṣe ọdún mẹ́rin ní í ṣe àbọ̀ ọdún ní í ṣe áńgẹ́lì ni tó bá ti ṣe tó da ẹjá yìí tó bá ṣe tí ọ̀dà ẹjá bu ẹ̀yin sì mọ Tinubu bú bẹ́ẹ̀ ṣe ń bú Tinubu lẹ́ ń bá ti kú gbogbo wọn lẹ́ ń bú tẹnu yóò mọ dùn bí ìgbà fòróró rẹnu tí ọmọ rìn síkìn tó bá ti wá kan tòbí ẹ mọ̀ forí gbógiri ẹ mọ̀ forí ẹlòmíì inú wọn ọ̀tajà kò dúró gbowó torí pé adákọ̀ òbí ọ̀tajà kò dúró gbowó torí pé adákọ̀ òbí ọ̀kárẹ̀ láyé wọ́n lẹ tilẹ̀ bú bàbá wa àwa náà bú yín mọ́ àtẹ̀ tilẹ̀ bú bàbá wa ẹ̀dẹ̀ yín sọ̀tì wọn àwa náà yín sọ̀tì yín mọ́ ṣùgbọ́n báwo èèyàn yín sọ̀rọ̀ àwa ò ní gbà o tán bá ti bú wa àwa náà mọ̀ bú wọn ni kán listing kán farabalẹ̀ kèso obedient lè fẹ́ ṣèjọba lé lórí tọ́lọ́ ń bá lẹ́dà rẹ̀ di ó Nàìjíríà ní gbogbo agídí yóò sì lẹ́ni ọwọ́ àbẹ́ kú ò bọ́lọ́wọ́ bá ní ó kú ò bagídí ò ṣe gbé ìwọlé ń jò ní ìgbọ́lọ́wọ́ sọ pásìkò tó ẹ padà lọlé ẹ lọ kà wọ́n bóyá iye wọn náà wọ́n tún wà ń bẹ̀ àwọn ọba yín jà à ní ìṣù pẹ̀lú yín but tell your people to calm down that's it. ó pè wọ́n ààrẹ tó ń pe Olúbàdàn ní my friend táwọn èèyàn ti ń ta sí báyìí. blasphemy ni 70 years older pé I will congratulate my friend and the friend yẹn ṣé kì í ṣe spirit of comradeship ẹgbẹ́ yẹn máa ń gbé my friend. elderly friend mọ̀ wá o. ara mọ̀ yí ọ̀rọ̀ yìí o we are talking about tradition and norm. bẹ́ẹ̀ bá dọ̀bálẹ̀ lè yín àdọ̀bálẹ̀ lè tiwa. bẹ́ẹ̀ni. ọmọ gbọ́rọ̀ o. àwọn máa ń lòsò ni they always do to. ṣé bá lẹ́gbọ̀n láyé kò gbọdọ̀ pé aláàbúrò mi mọ́. by our tradition. bẹ́ẹ̀ni tí wọ́n bá ní ìyá láyé wọ́n ti di bàbá ìyá. bẹ́ẹ̀ni. ẹnìkan kọ́ wá mọ̀ pé my friend. mọ̀ pé ibi tó ń ti ń bọ̀ Anambra mọ̀ jìnnà síbí. ọ̀rẹ́ oṣù wọn náà. no Anambra jìnnà oye kò yóò bí fa kò yóò bí o nígbà yìí sọ kò yóò bí o àlàyé náà kẹ́ ẹ ti sọ what is the essence of leadership you ask people around you before you talk you inquire about people's traditional norms. You don't just talk. We don't take insult in this place. So bó ti tó sọ yẹn ó ti rí Yorùbá gan fín àbí ó rí Yorùbá fín. Yorùbá òbí ti rí yín fín o láti pe Olúbàdàn ní my friend. ẹ dábò rẹ rú bẹ́ẹ̀ yẹn o. dàrú à ń sọ fáwọn èèyàn ni. ẹ ti dàrú bá o. ọmọ Ìbàdàn òbí ti rí yín fín o Yorùbá òbí ti rí yín fín o ó ń pe orí adé ní my friend. 70 years older. The cabinet imperial majesty. The president go pe ni my friend. Kò sọ bẹ́ẹ̀ ọ̀pọ̀ ṣe close to. Bóyá mi suppose to say my friend bóyá my brother ló pe. No my brother ni ó pe ni my brother I thank my brother. My brother ṣì dá. My brother gbogbo yóò sọ mo ní ṣe my brother ṣì dá. My brother wo ló ń da ní kábíyèsí. Ti di bàbá ẹ̀. Ti di bàbá ẹ̀. Our father ló yẹ kó. Ṣé ẹ̀gbọ́n nígbà tí kábíyèsí sọ̀rọ̀ kábíyèsí ní. Wọ́n ti àti ìgbọ́. Kábíyèsí ní ẹ dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Kábíyèsí rí bá sí president bẹ́yẹn torí pé kábíyèsí tó ń sọ̀rọ̀ yẹn ọba ni wọ́n lórí ẹ̀ tó tún jà rẹ̀ lórí everybody ẹ̀rẹ̀ ni pé Tinubu president gan tún wọ́n nà kábíyèsí àgbà wọn parí ọ̀rọ̀ wọn ní ẹ kú ìtọ́jú mi o Ìbàdàn ẹ kú ìtọ́jú mi o. wọn ní ó kú ìtọ́jú mi o Rashidi. wọn ní ó kú ìtọ́jú mi. My dear Rashidi LADOJA kú ìtọ́jú mi o. Obi you are forgiven. ló ṣẹlẹ̀ ní Paris. Obi you are forgiven. So mi ò tí sọ̀rọ̀ ààrẹ tán then the escapades. What they have done together ṣẹ́rí accolade tán fún kábíyèsí yẹn. ó pọ̀ and one thing tí mo rí lójú pé is relentless efforts. Who are very relentless. Then ó wà fearless. wọ́n jọ lọ through thick and thin. And then kábíyèsí wà humble. Humility. Ṣẹ́rí mọ̀tàmọ́jà la fi máa kíkanjú lójú ogun. Ṣẹ́rí tẹ́lẹ̀ bá juwọ́lẹ̀ bẹ́ẹ̀ fún kàmí kẹ́sẹ́ pé nǹkan ju ọ lọ. ẹ̀wọ̀n jọ́ta sọ inú ọ̀nà yìí èèyàn gíga ẹ̀wọ̀n ọkùnrin nísìn ó ga jùlọ pé lọ ó dẹ̀ fẹ́ mú nǹkan nulẹ̀ á bẹ̀rẹ̀ wọlé kò ní ká destroy ilẹ̀kùn tó rí tiẹ̀. Ó dẹ̀ mú tó fẹ́ mú táwọn tó náà ró padà ní. Ṣé o ní sẹ́ humility personified nǹkan tí mo rí sí president sọ pa kábíyèsí wa honestly ẹ má jà tábà ní ká máa sọ̀rọ̀ kábíyèsí lọ àdínkù bẹ́ẹ̀ mọ̀ it's an epitome of good leadership. káwọn try kọ̀ọ̀kan náà kan fún wọn láàyè kan náà sọ̀rọ̀ ẹgbẹ́ ẹ̀jẹ̀ mo ní pé káwọn náà pé káwọn irú àwọn tó ti sórí rẹ́ńbì tí wọ́n wá from another side tó ti ní influence nìbàdàn ìpè kápẹ́ wọn náà wọ́n wá síbẹ̀ kan fún wọn ní orí ọ̀fẹ́. wọ́n ti sórí rẹ́ńbì káwọn náà ṣe kiri náà jó káwọn ṣe kiri kan táìmù tí wọ́n ń bọ̀. kì í ṣe irú táìmù ni a lè spoil issue ní táìmù. ṣé àwọn tí ò tiẹ̀ rí àṣàlẹ̀ wa gangan lò ní wọ́n mọ̀ lè àṣà haúsá lọ àṣà ibo bí wọ́n ti ń jó. gángan orí tí ọ̀dọ́ wa lò gángan basalari wọn sì ń jókòó. bí ẹ̀yin òbí ẹ̀yin obedience
ní ẹ mọ̀ bú wa o a sì bẹ̀yìn kẹ́ ẹ mọ̀ bú wa kódà ní ẹ mọ̀ bá wa jà gan ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ gbọ́ Yorùbá ń bẹ̀ ẹ̀yin gan lẹ̀ mọ́ ń tọ́kàn ẹ̀yin lọ̀rọ̀ òye rárá tó ẹ pò bí ọ̀gbọ́ Yorùbá tẹ̀ sì súnmọ́ tó bá wọn ẹ lọ ṣàtúnṣe àwọn ọ̀rọ̀ tó bá lè kó tó bá lè fa tí ọ tó ẹ pé tìtáwà náà bá fún yín yóò dùn yín bí àwọn èèyàn ṣe máa ń jáde lórí social media tí wọ́n máa ń fẹnu àbùkù sọ̀rọ̀ àwọn ọba wọn abẹ̀yìn ẹ má mẹ́nu bà Olúbàdàn tí a o. ẹ má dán wò láíláí. ẹ má dán wò ẹ má dán wò Olúbàdàn ó sùn lé ní mẹ́wàá ó ṣẹlẹ̀ o tí mo bá jẹ́ oríkòsùn òbí tá a jọ ń sùn tá a jọ ń jí nígbà tọ́rọ̀ ti jáde náà lèmi àti ẹ ó ti bẹ̀rẹ̀ ìjà. ẹni waste time. kò sí tọ́rọ̀ ìfẹ́ gbọ́n kankan mọ́ nígbà tọ́rọ̀ ti jáde náà láti bẹ̀rẹ̀ ìjà. tó wá yẹ pé ẹ̀yin wá torí òṣèlú ibi tá ti bí yín ọ̀jọ́ yín lójúmọ́ ẹ̀yà yín ò nítumọ̀ sí yín mọ́. we have to tell them nítorí òṣèlú tẹ̀ ń ṣe ó wá jẹ́ kẹ́ ẹ gbàgbé orírun yín ẹ lọ ṣe kẹ́ ẹ padà wá bá wa ẹ mọ̀ pé ọmọ tó sọ lẹ́nu ọ sàpò yàkọ́ àwọn kan sọ̀rọ̀ bí mo wá orúkọ wọn mo wá rí Yorùbá ń bẹ̀ ó kọ Yorùbá ṣé ẹ tọrọ orúkọ ni àbẹ̀kan forúkọ kan open Facebook. ó lè ṣe kejìkú bàbá kálukú. you should be ashamed it ń dùn wáyé kọ́ mọ̀ dùn ẹ̀yin náà don't defend nǹkan tí ó wà defendable. àbí wọn ò wò wọn. Oriyomi a sì láìkì yín o ẹ wá sí irú nǹkan báyìí má láìkì mi. ẹdọ kí ni. báyìí pé torí ìyẹn ni má láìkì mi àwọn ọ̀faramọ́ ní tóbi sọ. no wrong. ó dẹ̀ náà fà ní àti àtúnṣe ẹ̀. bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni. ó náà lè wá bàbẹ̀ kọ́ wá kí kábíyèsí kó dẹ̀ sọ̀rọ̀. ó ti wá kí ní tí wọ́n kí wọ́n lé. náà kó tún padà wá ni mo sọ kó padà wá kí kábíyèsí pé ọ̀rọ̀ tí mo sọ́njọ́ ní omi ò mí nà bẹ́ẹ̀ o lọ́dọ̀ wa la ti máa sọ bẹ́ẹ̀ o bàbá mi lẹ jẹ́ o ní wàá dùn àfaramọ́ ṣùgbọ́n kẹ́ máa defend ẹ̀ kẹ́ máa pé we won't take that please ẹ sọ fún wọn gbogbo ẹ̀yin tẹ́ ń sòṣèlú àwa ò f'Olúbàdàn wa sòṣèlú a sì f'Ìbàdàn wa sòṣèlú kò sí ní tá a lè ṣe o bẹ́ẹ̀ bá fẹnu àbùkù sọ̀rọ̀ Olúbàdàn o mo ṣe rí nìyẹn o mo ṣe rí nìyẹn o àjàdíjú ni o dẹ́jọ́ àwọn pẹ́rẹ́ǹtì náà kan jọ irú àwọn tí ó wà níbi tó yẹ pé ilẹ̀ Ìgbò ni wọ́n ti wọ́n dàgbà ó yẹ wọ́n mọ̀ kún ọ wá ó yẹ wọ́n mọ̀ kún ọ wálé ẹ̀gbọ́n wọn sọ pé wọ́n bí ìkan lára àwọn lídà wọn ilẹ̀ Ìgbò. Hello. 07041001887. Hello, sir. Mo kí ọmọ ọba ẹ̀mí yóò gùn fún wa dáadáa. Àmín. Aláàbọ̀ yóò máa já sí dùnú. Àmín. Kí ìtẹ́ gbà Ọlọ́run ní bàjẹ́. Àmín. Gbogbo ayé lọ́gbà pé Oriyomi wàláì tàláì tán bí láì. Èèyàn níyí. Èmi ọ̀rẹ́ ọba tí mo jẹ́ mi náà jẹ́ ọ̀rẹ́ ọmọ ọba. Èmi ni mò ń kí ọba mo sì kí ọmọ ọba mo sì kí gbogbo àwọn èèyàn wa tó wà níbẹ̀ yẹn kí lágbára Ọlọ́run àgídìgbò ní jóná òkè lókè làgídìgbò ọmọ lọ olóòlù Rabiu ọ̀rẹ́ ọmọ ọba Olúayé télọ̀ láti ilé ọjọ́ ẹ̀mí yóò gùn fún wa o òde kábíyèsí o fún kábíyèsí láàfin kábíyèsí jẹ́ láàfin ẹ ṣeun Ìbàdàn ní ìbàjẹ́ Ìbàdàn ní dàrú Olúayé télọ̀ látọjọ́. Àmín yes sir ẹ ṣeun. Hello. Hello, sir. Hello, ẹ káàárọ̀ sir. Ẹ káàárọ̀ sir. Àwa à ń pè láti London ni o, ẹ má bínú o. Àbínú inú wa dùn ni, ẹ káàbọ̀ sir. Ẹ ra sir, Alhaji ọmọọba ẹ kú oyè, oyè amọ́rí o. Àmín. Ẹ ṣe o. Kúkú Alhaji ṣẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ lánàá yẹn ó dùn mọ́ gbogbo ọmọ Yorùbá nú. Èmi tí mo sọ ọmọ Ìjẹ̀bú-Òde ni mi bọ̀ mi ò fi Yorùbá ṣeré. Inú mi dẹ̀ dùn pẹ̀lú gbogbo nǹkan tí mo rí ẹ̀. Nǹkan tó kọ̀ wá kéré jù tó fi dùn mí pé ẹjọ́ láwùjọ bẹ́ẹ̀ yẹn ẹja mọ ẹni tá a máa pè ẹjọ́ tó lọ lọ́hùn. Ó ti yẹ yín nínú orin nínú èdè nínú because àná yẹn ló jẹ́ kó show culture wa fún gbogbo aráyé kọ́ mọ bá ṣe rí. Ṣẹ́gbọ́n ẹjọ́ tó lọ lọ́hùn. Ẹ̀yin ni máa blame díẹ̀ o because ó jẹ́ kẹ́tì mi tó fẹ́ akọrin ó jẹ́ kẹ́tì mi tó fẹ́ jó ó jẹ́ kẹ́tì fún ọ ní tẹ̀ta olólùgbò pé ẹja yìí báyìí òye yín because àwa tá a lè wálé à ń wò lórí fọ́nrán inú wa dẹ̀ ń dùn èmi gan tí mi ò jọmọ ìrọmọ Ìjẹ̀bú-Òde native mo wọ̀ lánàá tí mo ti wò bọ̀ nígbà tó ti di wèrè sí wèrè mo lọ ra bọ́ native mi but ẹ ṣe gan ṣé torí ọ̀rọ̀ òbí tẹ́ sọ yẹn inú mi dùn gan bọ̀ Alhaji ó kù kọ́ tẹ́ máa bá a ṣe ẹ jọ àwọn ẹlẹ́sìn kìíní ẹlẹ́sìn kejì tó ń fi orí ọba wọn mú ẹ bá wọn sọ̀rọ̀ ẹ má fi Yorùbá ta yín ẹ jọ torí Ọlọ́run
ẹ má fi Yorùbá tayín Yorùbá ò ṣẹlẹ́sìn kankan kó fi wálẹ̀ bá ṣe wà Yorùbá force ni wá ká tó jẹlẹ́sìn ẹni àfa ẹni pásítọ̀ ó máa rí Yorùbá fún wọn nígbà o a máa tẹ̀sí wọn lójú ni o a máa fi wèrè wọ́n wèrè ni o ẹ̀sìn bọ́ dàbẹ̀. sẹ́rí pé orin tí mo kọ yẹn lọ abẹ́ rẹ̀ I'm proud to be a Yoruba man. If I'm coming back to the world again I still want to become to be a Yoruba man from Obagun. Hello SOJ. Hello, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sà. Ẹ máa kú àná. Ẹ máa ṣe bẹbẹ ní Paris. Àwọn try. Àwọn àti wèrè ń bí. Àṣà làwọn gbé àṣà gàmbí ni. Ẹ ṣe ẹ̀yin Ọlọ́run. But on a more serious note, ẹ má jẹ́ àtọ̀ra wa. Mi ò mọ bọ́ọ̀ ṣe lè ṣe àwọn olórin bọ́ọ̀ ṣe ṣe àwọn comedian. Ẹ wò gbà tí Gbóyèga làwọn àgbà mic ẹ̀mẹ́wàá ló ń fún ẹlòmíì ní mic làwọn comedian wá làwọn sọ̀rọ̀sọ̀rọ̀ oríṣiríṣi ń sọ̀rọ̀. So a ti believe pé bẹ́ẹ̀ náà ṣe máa fún àwọn olórin. In fact orin àná yẹn ò gbá kólékólé àtọ̀. Bó jẹ́ ṣẹ̀kẹ̀rẹ̀ lásán náà ń lù lánàá yẹn ó ti tó. Ó yẹ kí intro kan máa wọlé lẹ́ẹ̀kọ̀ọ̀kan kórin kan orin tó jinlẹ̀ tó máa kí ọba tó máa yin Ọlọ́run tó máa dúpẹ́ tó máa kí àwọn èèyàn tó máa sọ then tẹ bá notice Gbóyèga làwọn àwọn sọ̀rọ̀ kan wọ́n ní Táyé bá mi kọ orin Ìbàdàn sàn-án ibẹ̀ náà ti wá kọ ọwọ́ wa ló dé sí ìwé tẹ̀ kọ̀ọ̀kan gbogbo àwọn bẹ̀ yẹn orin yẹn ṣì ń lọ ńgbà yẹn all of a sudden then ẹ bá wa sọ fún musician wa wọ́n need manager tó bá yẹ kí manager wà ń bẹ̀rẹ̀ lánàá ni á ti lè máa direct wọn pé no don't go there no bó ṣe máa sọ lélẹ̀ Mr. Fẹ́mi Ọbaàgùn iṣẹ́ fún manager Táyé currency ẹ ṣe. ẹ bẹ́ẹ̀ kó máa ní. ọwọ́ wa ló bọ́ sí nǹkan kò sí bàbá bẹ́ẹ̀ mu. ó náà ló sọ. no wọ́n ní yẹ̀kẹ́ tún lọ ìyẹn gan lọ ọwọ́ wa ló bọ́ sí ẹ̀kọ́ ní Ìbàdàn ọwọ́ wa ló bọ́ sí ta ní kọ̀wé tó yóò sùn tí òwò orin tí wọ́n kọ láwùjọ òṣèlú nù oyè Ìbàdàn sóyè tí ẹ jà sí oyè ọba Ìbàdàn tó bá ti pé ọba Ògùn wọn bẹ́ẹ̀ jẹ́ ní ìsìn tí wọ́n gba fọ́ọ̀mù tí wọ́n sáko olù tí wọ́n yán ààfin wọ́n yán àfin tó tó di pé wọ́n jọba tó tẹ́ ń jọ ajá bẹ̀ tájá ń kú tẹ́jà ajá ń gbẹ ibẹ̀ lẹ́lẹ́ mọ́ kọ́ gbèsè ẹ̀kọ́ ọwọ́ wa ló bọ́ sí gbogbo ayé ti mọ owó ẹ̀ tí ó bọ̀ sí ó ti títò lóye Ìbàdàn. ṣe rí àwọn èèyàn yìí tí ó bá kọrin tó bá ṣe pé wọ́n bá bẹ̀rẹ̀ sílé àjèjì ẹ̀ tètè mọ́ gbé wọn wálé jẹ́ báwọn pé bí orin wọn fẹ́ kọ. ẹ̀yin olóṣèlú náà ẹ máa package àwọn tẹ́ ẹ bá fẹ́ tẹ̀lé tẹ́ fẹ́ já nítorí wọn most especially tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ tọkàn Ìbàdàn ìzídà kí wọ́n má sọ rárá you can tàbùkù wa ń bàdàn lọ àní gbà rárá àní gbà o so fún yín láti múra àjà pẹ̀lú wa kì í ṣe pa dúró àwa náà ready fún anybody tó bá fẹ́nu àbùkù sọ̀rọ̀ Ìbàdàn náà sì ti sọ yẹn ẹ̀yin ẹlẹ́sìn ẹsẹ̀ sí yẹn preaching tí Bible sọ ẹ preaching tí Quran sọ ẹ̀yin ẹlẹ́sìn ìbílẹ̀ náà ẹ preaching tẹ́sìn ìbílẹ̀ yín sọ ẹ mọ̀ ta ẹnu àbùkù Ìbàdàn tó yẹ lómi ibi tí ò ní làákàyèdè ó lè rí kábíyèsí kọ́ lọ kírun lọ́la báyìí kó ní kábíyèsí náà forí balẹ̀ fọlọ́run kó ní kíni kábíyèsí lòdì bẹ́ẹ̀ kábíyèsí láti máa kírun kábíyèsí láti máa ṣe kíní kan àwọn afáàní máa ṣàdúrà kábíyèsí jókòó ó ní ẹwù bá àfáà ṣe ń ṣàdúrà ṣe ju kábíyèsí bìlíìfù kábíyèsí nìyẹn o kábíyèsí lè lọ church kọ́ mọ́ kọ́ni kọ́ mọ́ jó bìlíìfù ẹ̀ nìyẹn ẹ má fẹ́nu àbùkù kálukú ó ṣe ń tọ́ bá nígbàgbọ́ nínú ẹ̀ so bó ṣe rí nìyẹn.